ojú tó lé ojú tó kò òwe Yorùbá ni ojú tó lé ojú tó kò òwe Yorùbá ni níbikíbi tó bá wà ṣáàtì máa wojú tó lé ojú tó kò òwe Yorùbá ni ìròyìn tó lọ lọ́wọ́lọ́wọ́ lọ bá mi rí wọn àbò fẹ́ polówó ọjà lọ bá mi rí wọn ojú tó lé ojú tó kò òwe Yorùbá ni. Ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run ti ọwọ́ wọn ṣe iṣẹ́ ìyanu tí wọ́n sì ń jèrè ọkàn sí ilé ológo ni Pastor Dr. Odeneye. Ògbóǹtarìgì ọmọ Yorùbá yìí òun ni olùdásílẹ̀ ìjọ Yoruba Christian Fellowship. Ohun tó jẹ́ kí gbajúgbajà ọmọ orílẹ̀-èdè Yorùbá yìí yàtọ̀ sí àwọn òjíṣẹ́ Ọlọ́run yòókù ni pé èdè Yorùbá pọ́nbélé ni Dr. Odeneye fi ń wàásù fáwọn ọmọ ìjọ rẹ̀ ní orílẹ̀-èdè Amerika tó fi ṣe ibùgbé. Gbogbo ohun tí wọ́n ń ṣe lásìkò ìsìn wọn kì í lo èdè Gẹ̀ẹ́sì rárá. Èdè Yorùbá tiwantiwa níbí òun ni ọkùnrin náà fi máa ń wàásù. Ìdí gan rèé tí ìjọ Yoruba Christian Fellowship fi làmìlaka láàrin àwọn òyìnbó aláwọ̀ funfun àtàwọn dúdú lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ṣá o, Pastor Odeneye ti bá wa sọ̀rọ̀. Báwo ni ìrìn àjò ọkùnrin náà dé ìdí iṣẹ́ Olúwa? Kí ló gbà lérò tí ó fi sọ yìí pé èdè Yorùbá pọ́nbélé lòun yóò fi máa wàásù, lòun yóò fi máa jèrè ọkàn sí ilé ológo? Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ bá wa rìnrìn àjò pẹ̀lú ojúlówó ọmọ Odùduwà tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run rò káàkiri àgbáyé. Ẹ mú kàlẹ́ owó, kẹ́ ẹ mú tọmọ, kẹ́ ẹ mú tàlàáfíà. Àkọsílẹ̀ sọ àti fún àǹfààní àwọn tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n ń rí lórí amóhùnmáwòrán, orúkọ ẹlẹ́kùnrin rẹ̀ sà. Orúkọ mi ni ìránṣẹ́ Ọlọ́run Henry Àbáyọ̀mí Odeneye. Ẹ̀yin ni bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣàlàyé nípa ara yín yékéyéké kó yá àwọn èèyàn mọ̀ pé ẹni tá a gbé wálé ní ojúlówó ọmọ Yorùbá ni. Ẹ ṣé, èmi ni aṣíwájú ẹgbẹ́ aládùúà tí a pè ní Dagunduro Prayer Family tí ó fi Amẹ́ríkà ṣe ibùgbé ṣùgbọ́n tí a wá ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Dagunduro Prayer Family. Èmi sì ni aṣíwájú Yoruba Christian Fellowship. Ẹ rí i pé ó wà láyà mi báyìí. Èmi ni aṣíwájú tí a pè ní leader Yoruba Christian Fellowship. Àwa ni ẹgbẹ́ tó ń fi èdè Yorùbá ṣe ìsìn, ẹgbẹ́ tó ń fi èdè Yorùbá ṣe ìsìn ní ìlú Houston, Raleigh, àdèmàgbé káàkiri láti ṣe ìsọjí Yoruba Christian Fellowship. Mo sì jẹ́ olùṣọ́ àgùntàn nínú ìjọ apọ́stélì náà. Apọ́stélì náà ara Kristi ni mí. Èmi ni olùṣọ́ àgùntàn àti district apostle fún the Apostolic Church of North America USA South Kirkwood District ní Houston, Texas. Ẹ ṣe àárín gbàsà máa ń pẹ́ fún wa. Ẹ ṣé. Sá ìgbà tá à ń ṣèwádìí nípa yín, a rí gbọ́ pé nínú ìjọ yín ìgbà tẹ bẹ̀rẹ̀ ìjọ èdè Yorùbá pọ́nbélé Bẹ́ẹ̀ ni. ẹ fi ń wàásù. Kí ló fa ìgbésẹ̀ sá? Ẹ ṣeun. Tí Ọlọ́run bá pè ènìyàn, ìbéèrè mẹ́ta pàtàkì ló yẹ kéèyàn béèrè kó má bàa ṣe ẹsẹ̀ gbé. Àkọ́kọ́, Olúwa, ìpè tí o pè mí yìí, báwo ni kí n ṣe mú gbégbèsè nípa ìpè yìí? A pè Paul apostle, a pè apostle sí ará Júù, apostle sí àwọn kèfèrí ní Paul apostle. A pè apostle Pétérù, a pè gẹ́gẹ́ bí apostle sáwọn Júù. Ẹ rí i pé Mósè a pè láti mú Ísírẹ́lì jáde nínú ìṣèrú. 430 years ni wọ́n fi ṣèrú. A pè Joshua láti mú wọn wọ ilẹ̀ Kénáánì. Ẹni tọ́lọ́run bá pè kó béèrè lọ́wọ́ Ọlọ́run pé Olúwa, ìpè tí o pè mí, iṣẹ́ wo sàn án ló pè mí láti ṣe? Ìyẹn àkọ́kọ́. Àwọn wo ló rán mi sí
ìkejì níbo ló rán mi lọ láti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí. Ìbéèrè méjì ni mo béèrè. Olúwa sọ fún mi kedere pé mo rán pé kó lọ ṣiṣẹ́ ìránṣẹ́ ní òkè òkun. Ìpè mi Nàìjíríà ni mo ti gbọ́ ìpè, ṣùgbọ́n Ọlọ́run sọ fún mi pé òkè òkun ni mo ti máa ṣe. Mo wá béèrè lọ́wọ́ Ọlọ́run pé àwọn wo ló rán mi sí ní òkè òkun. Ó ní àwọn tí mo rán, ó ní mo rán ẹ lọ kó lọ fi èdè Yorùbá ṣẹ̀sìn, nítorí pé àwọn ọmọ mi ń pòǹgbẹ láti lo èdè Yorùbá láti yìn mí, láti ti sìn mí. Ẹ rí i pé ní ilẹ̀ Amẹ́ríkà, ní ilẹ̀ aláwọ̀ funfun, a ní àwọn African store, ibi tí wọ́n ti ń ṣe ìyẹn bá débẹ̀, gàrí wà ńbẹ̀, èlùbọ́ wà ńbẹ̀. Kò sí oúnjẹ ilẹ̀ Yorùbá tí ò sí ní African store. Olúwa wá fi pòwe fún mi pé nígbà táwọn èèyàn bá ń jẹ oúnjẹ ìbílẹ̀, oúnjẹ ìlú wọn ní òkè òkun ti tara, ẹ fi oúnjẹ Ọlọ́run náà bọ́ wọn ní èdè wọn. Torí èdè téèyàn bá kọ́kọ́ gbọ́ láyé tó sì jẹ́ èdè abínibí, láti fi báyàn sọ̀rọ̀ ó máa ń rọrùn ju èdè tí a kọ́ lọ. Ó ní jẹ́ kó fi bá mi sọ̀rọ̀. Ìyẹn ẹ̀hún àkọ́kọ́ òkè òkun, èkejì àwọn Yorùbá, ìkẹta ó ní èdè Yorùbá pọ́nbélé ní ká máa fi ṣe sí. Nígbà tí òye yẹn máa wá yé mi dáadáa, nígbà tí mo rìnrìn àjò lọ sí Brazil, mo bọ́lẹ̀ ní airport Brazil, wọ́n check passport mi, wọ́n rí i pé ọmọ Nàìjíríà ni mí. Wọ́n á rí i pé orúkọ Yorùbá ni wọ́n ń jẹ́. Immigration officer yẹn wá ń béèrè lọ́wọ́ mi pé ṣé mo mọ̀ nípa Ifá. Mo ní mo kà nípa Ifá, ṣùgbọ́n mi ò mọ̀ nípa ẹ̀ tó bẹ́ẹ̀. Ló bá ní òun dìídì kọ́ èdè Yorùbá nítorí pé ẹ̀sìn Ifá lòun fẹ́ máa sìn. Mo ní kò sí nǹkan tó burú nínú ẹ̀. Kìrìsìtẹ́nì lèmi, mi ò mọ̀ nípa Ifá. Bí mo ṣe wá dé hòtẹ́ẹ̀lì mi, Olúwa wá rán mi létí pé ṣé mo sọ fún ẹ pé kò sí nǹkan tó burú nínú kí wọ́n fi èdè Yorùbá máa ṣe ẹ̀sìn míì, ṣùgbọ́n ẹ̀sìn àwa ọmọlẹ́yìn Jésù Kristi pé ká gbé Yorùbá lárugẹ. Ẹ rí i pé ẹ̀sìn Islam, èdè Lárúbáwá wọ́n sopọ̀ mọ́ ẹ̀sìn Islam. Ẹ̀sìn ilẹ̀ Yorùbá, èdè Yorùbá, ẹ̀sìn Jew, Hebrew, Judaism ni wọ́n ń pè, èdè Hebrew wọn ta. Ó wá ní tá a bá ṣọ́ra, wọ́n ti ń fi èdè Yorùbá, wọ́n ti fẹ́ attach mọ́ ẹ̀sìn Ifá nìkan ṣo. Àwa Kìrìsìtẹ́nì ń kọ́. Tá a bá fẹ́ sọ pé Yorùbá ní àkọọ́lẹ̀ lónìí pé a ní alphabet tí a fi ń kọ ohunkóhun sílẹ̀. Bí babaláwo bá fẹ́ kọ ohunkóhun sílẹ̀ nípa ohun tó gbà, àwa kọ́ lédè Yorùbá, a ṣe sàdánkátà fún bàbá wa olóògbé Bishop Ajayi Crowther, torí àwọn náà translate Bíbélì English sí Yorùbá. Bí ìfẹ́ àti ṣèṣì lédè Yorùbá bó ṣe rú sókè nínú mi nìyẹn. Ibi tí a ti bẹ̀rẹ̀ nìyẹn, tí a fi bẹ̀rẹ̀ ní ìlú Houston tó sì fi tàn káàkiri Raleigh, Chicago, North Carolina, Maryland. Bàbá, ẹ rí i pé ìgbésẹ̀ tí ẹ gbé, ìgbésẹ̀ tí ó máa ṣe àjèjì sí etí àwọn èèyàn ni. Bẹ́ẹ̀ni. Pé èèyàn fẹ́ fi èdè Yorùbá pọ́nbélé máa ṣe wàásù ní ilẹ̀ aláwọ̀ funfun. Bẹ́ẹ̀ni. Ìtẹ́wọ́gbà ìgbà tẹ́kọ́ bẹ̀rẹ̀ báwo ló ṣe rí sà? Nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀, ó ti àwọn tó jẹ́ bí àwọn jàǹkànjàǹkàn nínú iṣẹ́ ìránṣẹ́ tí mo bá ní ìlú yẹn. Ṣé àwọn pé Yorùbá bọ̀, wọ́n ní ẹni abálábà ní bàbá. Mo júbà àwọn tí mo bá ń bẹ̀. Mo wá fi lọ̀ wọ́n pé nǹkan bá Olúwa fi lọ̀ wọ́n. Wá ní kò lè ṣeé ṣe wípé àwọn táwọn ń fòyìnbó wàásù gan èèyàn mélòó làwọn ń rí, ṣùgbọ́n tènìyàn nìyẹn. Mo wá padà lọ bá ẹni tó fi ṣẹ́ràn mi. Ó ní kí n lọ, kí n tẹ̀síwájú, kí n sì sọ wípé ìran tí Olúwa tóun bá fi hàn yàn, èmi nìkan ṣo ni mo ń rí, káwọn tó kù ò rí. Ó ní wọ́n rí. Àwọn wá lóòótọ́ Bíbélì sọ nínú ìwé Hábákúkù, ó sọ clearly, ó ní ìran yẹn fún ìgbà kan ni o. Ó ní ìgbẹ̀yìn yóò fọhùn. Ìran kì í fọhùn láàárọ̀ ìrìn àjò yẹn, lóòótọ́ ó fọhùn. Wọ́n dẹ̀ gbà. Ibi tí mo ti fi gbà wípé lóòótọ́ Ọlọ́run fi ràn wá nìyẹn. Ṣé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní yá wa. Kérúbù wà ńbẹ̀, Sẹ̀lẹ̀ wà ńbẹ̀, the Apostolic Church wà ńbẹ̀, Redeem wà ńbẹ̀. Tí a bá wá àkórajọ, a ó ṣèṣì láàárọ̀ kùtù láago 8 àbọ̀ sí aago 10 ní èdè Yorùbá. Olúkúlùkù wa sì padà lọ sínú ìjọ wa, a lọ fi
òyìnbó ṣẹ̀sìn. Màá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn àǹfààní torílẹ̀-èdè Nàìjíríà jẹ nípasẹ̀ ìgbésí tí a gbé, àwọn àǹfààní tí ìran Yorùbá jẹ látọ̀dọ̀ ìjọba Amẹ́ríkà. Màá ṣàlàyé bá a ṣe ń bẹ́ ètò ìlọ. Bàbá ẹ kú ohùn. Ẹ ṣeun. Iṣẹ́ ńlá kí ni tẹ́ ń ṣe yìí? Iṣẹ́ ńlá púpọ̀ ni. Yáyí àwọn nǹkan bí ìdojúkọ nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ tó bá wà, kí làwọn ìdojúkọ tó wà tẹ́ ẹ ní? Ẹ ṣe, a ní àwọn ìdojúkọ. Ìdojúkọ àkọ́kọ́ tí a kọ́kọ́ ní ni pé àwọn tí a bá bẹ̀rẹ̀ sí ní ilé àdúrà ní èdè Yorùbá, a máa ń lo àwọn èdè kan tó jinlẹ̀ ní Yorùbá. Àwọn èèyàn wá sọ pé à ń pògèdè. Ó ṣe tó ṣe láàánú ni pé nínú àwọn ọmọ lẹ́yìn Jésù Kristi náà ni wọ́n dìde tí wọ́n ń takò. Wọ́n ní ògèdè ni wọ́n ń pògèdè. Bẹ́ẹ̀ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan. Àwọn àgbà Yorùbá wọ́n ní ẹgbàágbèje màrìwò kì í pé pàdé àìtú. Kò sógèdè nínú irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní bí ìràwé kò ṣe lè pọ̀ tó ń bá kóra jọ, ó ní táfẹ́fẹ́ bá fẹ́ àtú wọn ká. So tí a bá ń gbàdúrà, a máa gbàdúrà pé ẹgbàágbèje màrìwò wọn kì í pé pàdé àìtú. Ẹgbẹ́kẹ́gbẹ́ tó bá kóra wọn jọ nítorí tèmi, Ọlọ́run tú wọn ká. Ó sì wà nínú Bíbélì sọ pé ní kíkóra jọ wọn ó kóra jọ, ṣùgbọ́n tèmi Ọlọ́run bá sí láàrin wọn, tútù la ó tú wọn ká. Àwọn àgbà Yorùbá wọ́n ní ewé a máa sunko. Tí a bá dẹ̀ gbàdúrà pé ohunkóhun tó fi ewé àtegbò ṣe lórí mi, Ọlọ́run jẹ́ kó sunko. Bíbélì sọ ó ní koríko a máa rọ, ìtànná a sì máa rẹ̀. Kí ló yàtọ̀ nínú nǹkan tí mo sọ yẹn nínú Bíbélì àti èyí táwọn àgbà Yorùbá sọ pé ewé a máa sunko? Ìdojúkọ àkọ́kọ́ nìyẹn. Ìdojúkọ ìkejì ni pé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wá àwọn wa ń bẹ̀rù, wọn ní a fẹ́ gba ọmọ ìjọ àwọn. Mo sì gbà wípé ẹnìkan ò ní ọmọ ìjọ, gbogbo wa ní ọmọ lẹ́yìn Jésù Kristi. Ohun tí àwọn èèyàn ń fẹ́ ni wọ́n ń gbọ́ ni wọ́n ṣe ń wá. Olúwa wá pa òwe yẹn fún mi, mo dẹ̀ rí clearly. Màmá tó bí bàbá mi, kọ́lọ́run fọ̀run kẹ́ màmá Nóbì, wọ́n sin ewúrẹ́ lábúlé wa. Ọmọ Àwà, kì í ṣe abúlé ìlú ni, ọmọ Àwà Ìjẹ̀bú ni mí. Tí a bá wá lọ lé fún holiday la máa ń pè àbí holiday, màmá mi ń sin ewúrẹ́. Ewúrẹ́ wọn kan wà tí wọ́n ń pè ní lẹ́ẹ̀rù. Ewúrẹ́ yẹn àwọn òyìnbó wá ní ó wà prolific, ó ń bímọ tó pọ̀ gan. Torí ẹ̀ màmá àgbà máa ń tọ́jú ẹ̀ yàtọ̀. Tó bá dàárọ̀, màmá ti fi èfó á ti papọ̀ mọ́ gbúre. Wọ́n á wá gbé sínú bọ́kẹ̀tì. Wọ́n á wá dúró lórí àgànràndì. Iṣẹ́ ìrántí nǹkan tó ń jẹ́ àgànràndì. Ẹ ṣe, wọ́n á dúró síbi àgànràndì yẹn. Wọ́n á wá pariwo lẹ́ẹ̀rù o, lẹ́ẹ̀rù o. Tó bá sọ bẹ́ẹ̀, tẹ́tẹ́ ewúrẹ́ yẹn bá ti gbọ́, ó ń bọ̀ lẹ́ni, ó mọ̀ pé oúnjẹ breakfast ready, ó máa bọ̀. Gbogbo àwọn ewúrẹ́ àdúgbò wa máa tẹ̀lé yà. Ẹgbẹ́ ìgbà tí wọ́n wá secondary school, ìran yẹn ẹ̀mí mọ́ wá múrin wọn, oníṣẹ́ mo rí. Ó ní tí n bá ṣe oúnjẹ àdídùn, àgùntàn ni wọ́n pè wá fún Jésù Kristi. Ó ní àgùntàn kan tó bá jẹ́ òun ló máa lọ pè àwọn tó kù wá. Lóòótọ́ bá ṣe bẹ̀rẹ̀ program yẹn tí wọ́n rí pé ohun tí àwọn ń pòǹgbẹ látọdún yìí rèé, báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní yà wá nìyẹn. Ìdojúkọ kejì ni pé àwọn ẹlẹgbẹ́ mi olùṣọ́ àgùntàn, wọ́n ní mo fẹ́ gba àwọn mẹ́mbà wọn, ṣùgbọ́n nígbà tó yá o tó yeye wọn o, àwa bẹ̀rẹ̀ sí ní ṣe àṣejọpọ̀, kò sí wàhálà mọ́. Ẹ jẹ́ kí n béèrè ìbéèrè yìí kí n tó fún ẹlẹgbẹ́ mi ní àǹfààní kejì. Bá a bá sọ̀rọ̀ dojúkọ, ẹ ti yanjú ẹ̀. Àwọn àtìlẹ́yìn wo lẹ rí lọ́dọ̀ àwọn tó jẹ́ aláwọ̀ funfun lókè òkun? Ẹ ṣe àtìlẹ́yìn tí mo rí number 1 ní látọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè, Jésù Kristi ẹni tó fi ṣẹ́ rán mi. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run kì í sọ̀kalẹ̀ wá ràn èèyàn lọ́wọ́, ènìyàn lọ́lọ́run rán sí ènìyàn. Àtìlẹ́yìn, kò sẹ́nikẹ́ni tó ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ ìránṣẹ́. Màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o, ṣùgbọ́n orí yìnyẹn Ọlọ́run ni màá fi fún tó gbìmọ̀ pé Ọlọ́run ló rán. A rí ọ̀pọ̀lọpọ̀ àtìlẹ́yìn látọ̀dọ̀ ìjọba Amẹ́ríkà. Lóòótọ́ kì í ṣe bí ìtòwó, ṣùgbọ́n wọ́n fún wa ní àtìlẹ́yìn débi wípé wọ́n ràn wá lọ́wọ́ nípa pípolongo iṣẹ́ ìránṣẹ́ tí a ń ṣe. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ,
nígbàkúgbà tí ìjọba bá fẹ́ ṣe nǹkan kan tó jọmọ́ ti ìlú bíi pé wọ́n fẹ́ ṣe ìkéde ìgbà COVID-19 yẹn wọ́n fẹ́ ṣàlàyé báwọn èèyàn ṣe láti rìn wọ́n á sọ lédè òyìnbó wọ́n á tẹ pamphlet yẹn lédè òyìnbó wọ́n wá fáwọn aláyè pé káà náà tẹ lédè Yorùbá ká lè fi òye yá àwọn èèyàn gbogbo ọ̀nà tó máa gbégbá àwa ń ṣe bá a ṣe ń ṣe bọ́lọ̀ ṣe náà làwa ṣe ń ṣe àgbà míì a kó àwọn àgbàlagbà yẹn jọ a kó wọn lọ síbi tí wọ́n ti máa gba ṣọ́ọ̀tì wọn àṣejọba ń wò wá nígbà tó yá ara àwọn ìjọba wa sọ pé iṣẹ́ tí ẹ̀ ń ṣe ó jọ wá lójú wọ́n wá fún wa ní certificate láti sọ pé a gbà pé iṣẹ́ yìí iṣẹ́ gidi lẹ́ ń ṣe wọ́n wá ya ọjọ́ kan sọ́tọ̀ wọ́n pè ní Yorùbá Day ní ìlú Houston December 6 wọ́n ní lọ́dọọdún December 6 a ní certificate wọ́n fún wa ní certificate wọ́n declare as Yorùbá Day àǹfààní táwa rí bẹ́ẹ̀ ni pé nítorí pé wọ́n declare Yorùbá Day àwa lè ṣàjọyọ̀ Jésù Kristi ní ọjọ́ yẹn ṣùgbọ́n ká fi èdè Yorùbá ṣe èkejì ni wípé ìjọba Amẹ́ríkà tí wọ́n bá fẹ́ gbàyàn wọlé bí ọmọ onílùú ìpele mẹ́ta ní ìpele àkọ́kọ́ lẹ́ni tó lọ bí Amẹ́ríkà wò ìpele èkejì lẹ́ni tó sọ fún Amẹ́ríkà pé ẹ fún mi níwèé kí n máa gbélùú yẹn náà pè ní resident permit àwọn èèyàn máa ń pè ní green card tí ẹ bá ti ní green card yín lọ́wọ́ ó lóye ọdún tí ẹ máa lò lamẹ́ríkà tí ẹ máa apply pé ok mo fẹ́ dọ́mọ onílùú gan mo fẹ́ kẹ́ fún mi passport ìlú yín kò sí ìwọ̀ ńbẹ̀ wọ́n á wá ṣe ìdánwò onídánwò tó máa ń ṣe fún wọn ṣùgbọ́n àwa ará àwọn àgbàlagbà tí wọ́n pé gbogbo ọ̀nà ni wọ́n fi yẹ lẹ́ni tí kò di ọmọ onílùú ṣùgbọ́n ọ̀rọ̀ èdè yẹn wá fún wọn ní ìṣòro wọn lè sọ òyìnbó wọn sì lè ka òyìnbó so wọn lè ṣe ìdánwò wọn ní èdè wọ́n dẹ̀ ń ka Yorùbá abágbé bẹ́ẹ̀lì Yorùbá fún wọn àkà wọ́n sì ń kọ́ ẹgbọ́ ṣé illiterate lẹ́ni tó lè ka bẹ́ẹ̀lì Yorùbá ṣùgbọ́n ó ṣe ní láàánú pé wọ́n máa ń pè wọ́n ní illiterate wọ́n ṣe ń bọ̀ ń bẹ̀ o tí a bá gbé bẹ́ẹ̀lì Yorùbá fún òyìnbó tó bá kà tí ò bá lè ka ó yẹ ká lè pè òun náà ní illiterate so èmi wá gbà wípé ẹni tó lè ka Yorùbá tó lè kọ Yorùbá òyìnbó ò gbọdọ̀ pè ní illiterate àwa tọ ìjọba lọ pé ẹgbọ́ àwọn Chinese táwọn náà lè kọ tí wọ́n lè kà ẹ̀ ń ṣèdánwò fún wọn lédè ìlú wọn ní bẹ́ẹ̀ ni àwọn Vietnamese tí ò lè kọ tí ò lè kà tó jágbàlagbà ẹ̀ ń ṣèdánwò fún wọn lédè ìlú wọn kí ló dé táwọn òfin lè ṣe tí wọ́n ní ó wà àwádìí débẹ̀ ni ó dẹ̀ ti wà nú àkọọ́lẹ̀ ìjọba Amẹ́ríkà pé ẹni tó bá ti pé ọmọ àrùndínní 65 la fi bẹ̀rẹ̀ mi ò lè gbàgbé màmá wa Ọ̀jẹ́yínká òun lẹni àkọ́kọ́ tí a fi ṣe màmá dẹ̀ pass ìdánwò ní èdè Yorùbá wọ́n ṣe test ẹ̀ lédè Yorùbá bí wọ́n ṣe fún wa ní ìyọ̀ǹda ẹ̀ ni ó ti wà nú record nísìn wípé nínú èdè Nàìjíríà mi ò mọ èdè mi o èdè Yorùbá lèdè àkọ́kọ́ tí wọ́n fi ṣe citizenship test l'Amẹ́ríkà lórí platform Harvest Point Ministry mi ò lè gbàgbé màmá Ọ̀jẹ́yínká àtọmọ wọn Samson Ọ̀jẹ́yínká bá a ṣe bẹ̀rẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ní ìsìn ó ti di àwọn ọmọ Yorùbá 27 tí wọ́n ṣe citizenship lédè èdè Yorùbá tí wọ́n ṣe pass èyí níjọba wá rí tí wọ́n ní ó yẹ kí wọ́n lè recognize iṣẹ́ tí a ń ṣe American Congress wá ya ọjọ́ kan sọ́tọ̀ màá gbogbo certificate yẹn màá fi fún kẹlẹ̀ rí àmì ìdánilójú pé ohun tí mo ń sọ yìí òtítọ́ ni bí Congress ṣe fún mi ní certificate of recognition nìyẹn so mo ní American Congressional recognition fún iṣẹ́ takuntakun tí a ṣe tìyẹn lójú tèmi ó bí ìwúrí ló jẹ́ fún mi bí òyìnbó aláwọ̀ funfun wọ́n rí iṣẹ́ tí a ń ṣe ó sì jọ wọ́n lójú wọ́n dẹ̀ fún mi ní irú recognition bẹ́ẹ̀ ó jọ mí lójú púpọ̀ wọn ò fún mi lówó ṣùgbọ́n ìyẹn ó ju owó lọ. ẹ kú ohun sà. ẹ ṣeun. bàbá nígbà tí ẹ ń sọ̀rọ̀ bọ̀ lẹ́ẹ̀kan ẹlẹ́pàdé òyìnbó kan tó ní òun nífẹ̀ẹ́ sí Ifá. bẹ́ẹ̀ ni. ìgbàgbọ́ òyìnbó yẹn ni pé ìgbà tó bá ti ń sọ èdè Yorùbá onífá ni. bẹ́ẹ̀ ni. wọ́n láti fẹ́ ya kí ní sọ́tọ̀ àwọn pé ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ lédè. bẹ́ẹ̀ ni ẹ ṣe púpọ̀ láàrin ara wa gan náà tí n bá béèrè lọ́wọ́ yín ní ìsìn ẹ̀yin lẹ́yìn fún mi níbi tí n bá béèrè pé ẹ̀sìn wo ni a lè pè ní ẹ̀sìn àbáláyé ọ̀pọ̀lọpọ̀ wa máa gbà pé ẹ̀sìn Yorùbá ni ẹ̀sìn àbáláyé
èmi ò gbà bẹ́ẹ̀ o máa dẹ̀ ṣàlàyé kẹ́ tó dá mi lẹ́jọ́. Nígbà tí 1953 ni wọ́n bí mi, July 4 1953 ni wọ́n bí mi. Bí wọ́n ṣe bí mi, mo dáyé bá kìrìsìtẹ́nì àwọn ẹ̀sìn àwa lọ́mọ lẹ́yìn Jésù Kristi. Mo dáyé bá Islam, mo dáyé bá ẹ̀sìn Ifá, Ògún, Ṣàngó. So tí wọ́n bá sọ pé ẹ̀sìn àbáláyé, ẹ̀sìn tèmi bá láyé láwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Mo wá yan tọmọ lẹ́yìn Jésù Kristi láàyò pé ibi tèmi ń bá tèmi lọ nìyẹn. Ló fi jẹ́ pé ó yẹ ká lè la ẹ̀sìn àbáláyé tèmi ní kìrìsìtẹ́nì tèmi nìyẹn. Now báwo la ṣe máa ṣé mo wá lè di kìrìsìtẹ́nì tán kí n wá gbàgbé àṣà ìlú mi àbí èdè tí mo bá dáyé bá? Yorùbá lè dè mí number 1. Mo fowó kóyìnbó ni. Yorùbá yẹn lọ́fẹ̀ẹ́ ni ìyá àti bàbá mi fi kọ́ mi. Mo sì jogún àwọn àṣà, irú aṣọ tí mo wọ̀ ti Yorùbá ni. Ó comfortable, ó rọrùn láti wọ̀. Ó yẹ ká lè fa àlà sí. Nítorí ẹ̀ ni à ń ṣètò kan lágbára Ọlọ́run. A pe ètò yẹn ní rally, ìpéjọpọ̀ àwọn ọmọlẹ́yìn Jésù Kristi, níbi tá ó ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. A ó yànnàná ẹ̀ pé ojú ọmọ Ọlọ́run, ojú ọmọ lẹ́yìn Jésù Kristi kò ní ká má gbé àṣà ìlú wa lárugẹ, ṣùgbọ́n àálà ni. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan. Àwọn kìrìsìtẹ́nì ẹlẹgbẹ́ mi mú tí wọ́n máa ń kí Ọlọ́run, wọ́n á pè, wọ́n á ní sọ́ngìrì lágìrì. Kì í ṣe pé wọ́n dẹ̀ nǹkan tí wọ́n sọ yẹn ò burú. Ṣé ni Bíbélì sọ pé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Téèyàn bá wọ oríkì tó tóbi tó fẹ́ fi kí Ọlọ́run, kò sí bá a ṣe lè kí Ọlọ́run, àti ẹ̀ lè mọ̀ ọ́ kí, nítorí títóbi ẹ̀ kò lákàjúwe. Aya ọjọ́ kan sọ́dọ̀ tí a máa fi ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé ẹ má irú oríkì yẹn tó wáyé pé oríkì òrìṣà kan ni, àyàfi ilẹ̀ fòrìṣà yẹn, torí Ọlọ́run ti tóbi ju ẹni tí a máa fi oríkì òrìṣà kí. So a lè la àpẹẹrẹ kejì. Kí nìdí tí wọ́n fi ń sọ wípé iṣu 22 ni ká máa fi dáná? Àwádìí ẹ̀, torí tẹ́lómi bá wádìí ẹ̀ débẹ̀ tó bá sọ pé bóyá nítorí pé odù Ifá jẹ́ 42 ni wọ́n yẹn sọ pé kó máa kóṣù 42 wá. Kìrìsìtẹ́nì á lè sọ pé mi ò dáná rárá. Bíbélì gan fààyè lẹ̀ fún ìdáná. So tí kìrìsìtẹ́nì bá dẹ̀ rò pé tiẹ̀ iṣu 12 ni tí, nítorí pé ẹ̀yà 12 ni ẹ̀yà Ísírẹ́lì, ó ti dá. Gbogbo yẹn la fẹ́ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. A fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé àṣà ìlú wa a ò gbọ́dọ̀ gbàgbé ẹ̀, nítorí pé àjọmọ lẹ́yìn Jésù Kristi. Ṣùgbọ́n a wò fínífíní èyí tí a máa yọ sọ́tọ̀, a yà sọ́tọ̀. Ẹ̀sà, pẹ̀lú ìlàkàkà yín àti akitiyan yín láti jẹ́ kí èdè Yorùbá kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa, pàápàá láàrin àwọn aláwọ̀ funfun. Ǹjẹ́ Yorùbá Christian Fellowship, ǹjẹ́ ń gbàlérò àbí ó ti wà nù nǹkan tẹ́ ti ṣe láti dá ilé iṣẹ́ tó ní wáyé pé àṣà àti ṣe Yorùbá ló máa gbé lárugẹ kalẹ̀ ní ọ̀dọ̀ yín bẹ́ẹ̀? Ẹ ṣe púpọ̀. Ibi tí mo ti máa ké pe gbogbo ọmọ Yorùbá, ojúlówó ọmọ Yorùbá, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Ẹ tì wá lẹ́yìn. Ó wà nínú ètò wa pé kì í ṣe yẹn, kì í ṣe àṣà nìkan ṣo. A fẹ́ dá ilé ìwé ibi tí wọ́n ti máa kọ́ àwọn èèyàn ní èdè Yorùbá. Àwọn ọmọ wa tó wà lókè òkun, púpọ̀ nínú wọn fẹ́ kọ́ èdè yẹn. Àwọn ọmọ tó wà níbí báyìí tí wọ́n kọ́ wọn lédè yẹn lọ́fẹ̀ẹ́, wọn láwọn ò fẹ́. Àwa òbí náà máa sọ pé no vernacular in this house. Ó ṣe ní láàánú pé àwọn ọmọ tó ń gbé Nàìjíríà, tó ń gbé ìlú yìí, wọn ò lè sọ Yorùbá rárá. Àwọn ọmọ wa tó dẹ̀ wà lọ́hùn ń pòǹgbẹ láti kọ́ Yorùbá. Ó wà nínú ètò pé a fẹ́ dá ilé ìwé ibi tí wọ́n ti máa kọ́ wọn yẹn ní èdè. Ó lè yà yín láti lè gbọ́ wípé yunifásitì 62 ló ń kọ́ Yorùbá. Bá a bá ṣọ́ra, àfowó wa ara èdè yẹn nígbẹ̀yìn. Nígbà tí ọmọ tí ò bá lè sọ Yorùbá, tí ọmọ tó lọ iléèwé bí tí ò bá lè sọ, tó bá dé òkè òkun, tí wọ́n dẹ̀ ń ṣe Yorùbá ní Harvard University, ìgbà wọn ni ò ní fowó rà. Ó wà nínú ètò aláṣẹ́bẹ̀. Ó wà nínú ètò pé a fẹ́ kọ́ gbọ̀ngàn ibi tí a ó ti ṣe àfihàn àwọn àṣà Yorùbá lọ́nà
tí ò ní nǹkan ṣe pẹ̀lú ìbọ̀rìṣà, nítorí wọ́n ti fún wa lórúkọ tí kìí ṣe tiwa. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, a fẹ́ ṣe ètò ibì kan tí a máa pè ní Hall of Faith, ibi tí a ti máa gbé àwòrán àwọn bàbá wa gbogbo tọ́lọ́run lò láti fi ẹ̀sìn ìgbàgbọ́ múlẹ̀ lọ́tùn. Bàbá wa Orímọládé Túọláṣe, bàbá wa Bíléù Ọ̀ṣọ́fà, bàbá wa Joseph Babalọ́lá, bàbá wa Samuel Adégbóyèga, gbogbo àwọn lókọ tọ́lọ́run lò láti fi display. A jẹ́ káwọn èèyàn wa mọ̀ lọ́hùn wípé kì í ṣe torí ètò abánisọ̀rọ̀ ìtàn aláwọ̀ dúdú orí ìsìnrú ni wọ́n ti ń bẹ̀rẹ̀ lọ́hùn fáwọn èèyàn wa lọ́hùn, kò dẹ̀ rí bẹ́ẹ̀. A ní Ọ̀yọ́ kingdom, wọ́n ti ń ṣèjọba ní Ilé Ifẹ̀ kóyìnbó tó dé. A mọ ìjọba ṣe dáadáa, a mọ ètò ìjọba ṣe. Baálẹ̀ wà, ọba wà, ọba ní àwọn ìjòyè bíi ministers tó fi sí ìsọ̀rí àti a mọ ìṣàkóso kóyìnbó tó débi. Ìṣàkóso wa ó múnádóko, ló fi jẹ́ pé kò sí kù, ẹ lè gbọ́ kù láàrin Yorùbá. Ìbàdàn ṣètò tí wọ́n débi wípé ẹni tí ó kàn, bàbá wa Olúbàdàn tó wà ńbẹ̀ nísìn, ẹni tó kàn ti mọ̀ rẹ̀, kò sí wàhálà. Òyìnbó gan ló yẹ kó kọ́ ìṣàkóso ìjọba lọ́wọ́ wa, nítorí a mọ ètò gbogbo yẹn, history yẹn la fẹ́ gbé kalẹ̀. Nítorí ẹ̀ náà fẹ́ kí gbogbo Yorùbá, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gbé èdè Yorùbá lárugẹ lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ní Ọlọ́run ti bá a ṣe débi pé àwọn ọmọ Amẹ́ríkà tó apá àwọn aláwọ̀ dúdú lọ́ wá fẹ́ sọ ọmọ lórúkọ, lọ́pọ̀lọpọ̀ ìgbà wọn á bá mi pé pásítọ̀ ẹ wá sọ ọmọ wa lórúkọ, ẹ fún wa lórúkọ tó nítumọ̀. So mo ti wá ṣèwé fún àwọn pastors tó máa fẹ́ nǹkan bẹ́ẹ̀, mo ti kọ gbogbo orúkọ Yorùbá lọ́kùnrin lóbìnrin, mo ti sọ ìtumọ̀ ìsíbẹ̀. Bẹ́ẹ̀ ni orúkọ Hébérù nínú Bíbélì lọ́kùnrin lóbìnrin àti ìtumọ̀ ẹ̀ máa wá fi lé wọn lọ́wọ́. Ibikíbi tí ẹ bá wà, ẹ bá rẹ́ni tó fẹ́ kàn fi orúkọ Yorùbá sọmọ wọn, ẹ wò túmọ̀ orúkọ yẹn, Kọ́láwọlé, Olúwayẹmísí, ẹ fi sọ wọn lórúkọ. Ó ti àwọn òjẹ́ stone, àwọn òjẹ́ bush, ẹ fún wa lórúkọ tó nítumọ̀. Ẹ ṣeun sà, ẹ ṣeun sà. Ẹ jẹ́ kí n béèrè ìbéèrè yìí bàbá. Ǹjẹ́ ẹ ní lọ́kàn láti ní ẹ̀ka fún tí ẹ ń ṣe yìí, àbí ẹ kàn fẹ́ kó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà ni? Àbí ẹ̀ka fẹ́ wà pé bá a ṣe ní l'Amẹ́ríkà ká ní ní Canada ká ní ní, àbí orílẹ̀-èdè Amẹ́ríkà nìkan? A máa ní ẹ̀ka, a máa ní ẹ̀ka. Tí Amẹ́ríkà bá ti dúró, a máa ní ẹ̀ka. Àwọn ọmọ Yorùbá tó wà ní Canada pọ̀, àwọn ọmọ Yorùbá tó wà ní Australia pọ̀, a máa ní ẹ̀ka láti, ṣùgbọ́n kí ti bí ìdúró náà. A pinnu láti ṣètò ní December tó ń bọ̀ yìí, láti ṣètò ọjọ́ mẹ́ta. Ọjọ́ kìíní, a gbà wípé àwọn ìránṣẹ́ Ọlọ́run jàǹkàn tó jẹ́ Yorùbá, a pè wọ́n, wọ́n á fi èdè Yorùbá wàásù. A gbọ́ bàbá wa àgbà, bàbá wa E.O. Adébóyè, wọ́n á fi Yorùbá wàásù báyìí. Àwọn èèyàn á gbà pé bàbá ń wàásù lédè Yorùbá pọ́nbélé. Lágbára Ọlọ́run, a gbà wípé gbogbo àwọn lókọ tó jẹ́ Yorùbá, a ó pè wá ní ọjọ́ kìíní. Ọjọ́ kìíní yẹn náà la pè ní ìfẹnukonu àṣà Yorùbá àti ẹ̀sìn àwọn ọmọlẹ́yìn Jésù Kristi. Ọjọ́ yẹn la máa ṣe sẹ́mínà tí a máa fọ́ sí wẹ́wẹ́, ibi tí táwa Kristẹni lè ṣe fi tá lè dá àṣà wa pọ̀ mọ́ ẹ̀sìn wa tí kọ̀ọ̀kan ní nǹkan lára. First day nìyẹn. A sì gbà wípé lágbára Ọlọ́run a rí ojúre látọ̀dọ̀ bàbá wa láti bá wa fọwọ́ sí. Ọjọ́ kejì la pè ní ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba. Ọjọ́ yẹn ni àwọn àgbà Yorùbá, àwọn ọba lọ́balọ́ba Yorùbá tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Jésù Kristi àti ń bá wọn sọ lágbára Ọlọ́run nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run. Ní ọ̀sẹ̀ tó kọjá, bàbá wa Ọọ̀ni Kábíyèsí His Royal Majesty, wọ́n fún wa láǹfààní láti rí wọn, àjókòó bá wọn sọ̀rọ̀. Èyí tó jẹ́ ayọ̀ mi ni pé bàbá fòǹtẹ̀ lu program yìí, wọ́n ní àwọn fi ọwọ́ àwọn fẹsẹ̀ sí ẹ lọ ṣe. So ọjọ́ kejì program yẹn la pè ní ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba. Ibẹ̀ yẹn la gbà pé bàbá wa Ọọ̀ni Ọ̀fẹ́ ló máa jẹ́ father of the day. Àwọn bàbá wa tó sì jẹ́ kábíyèsí tí wọ́n wà sí ọ̀rọ̀ Ọlọ́run, àwọn bàbá wa Tẹ́jú Oṣó kábíyèsí, àwọn bàbá wa kábíyèsí Gandhi,
gbogbo àwọn Kristẹni tó jẹ́ lọ́balọ́ba wọ́n á wàásù ní èdè Yorùbá. A pè ọjọ́ yẹn ní ọjọ́ ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba. Ọjọ́ kẹta ètò yẹn ni a pè ní pẹpẹ ìyìn. Gbogbo àwọn olórin Yorùbá tó jẹ́ ọmọlẹ́yìn Jésù Kristi a kó wọn jọ láti tẹ́ pẹpẹ ìyìn síwájú Ọlọ́run. A sì gbà pé bàbá wa ìránṣẹ́ Ọlọ́run ajíhìnrere àti ọ̀jọ̀gbọ́n Ebenezer Obey Fábíyì ni wọ́n máa jẹ́ father of the day ní ọjọ́ kẹta yẹn. Bàbá wa ni bàbá Obey o láti ilẹ̀ wa. Bàbá ló fi Dágúndúró lọ́lẹ̀ ní ìlú New York. Láti gba ẹ̀wọ̀n ọ̀dẹ̀ fi wá sílẹ̀, wọ́n support wa. Gbogbo nǹkan tí èèyàn fi ń ṣàtìlẹ́yìn ní bàbá Ebenezer Obey wọ́n fi ń ṣàtìlẹ́yìn fún wa. Ẹ kún sà, wọ́n máa jẹ́ kí ẹ pẹ́ fún wa. Àmín. Ẹ ṣé. Olúwa máa ran iṣẹ́ ìránṣẹ́ yín lọ́wọ́. Àmín. Ẹ jẹ́ kí n káyàbàrà díẹ̀ ní ìdí àṣà Yorùbá, èdè Yorùbá, ìṣe Yorùbá. Ká ti wá mú iṣẹ́ Ọlọ́run tẹ́ gbé dání gan. Ó ní nǹkan kan tó yẹ kó ń jà rìnrìn ní agbo Kìrìsìtẹ́nì. Àwọn kan ní ó tọ́, àwọn kan ní kò tọ́. Òun náà ni ìdámẹ́wàá àti first fruit. Ìyàwó ní méjèèjì yẹn kọ sí ń sà. Ẹ ṣé. Ẹni tó rán wa níṣẹ́ ó ní kẹlọ kéde ìhìn rere. Tiwa ni pé ká sọ, ká wá fún ẹ̀mí mímọ́ láàyè kó túmọ̀ ẹ̀ ní ọkàn wọn. Tí ẹ bá gbé ìdámẹ́wàá kalẹ̀, lákọ̀ọ́kọ́ náà ọkàn wọn ni wọ́n ní ká jèrè. Tí ìgbàgbọ́ tèmi rèé o, wọ́n dẹ̀ sì fi kọ́ mi bá bíkọ́ ìmú rẹ̀ fi ń kọ́ àwọn èèyàn rẹ̀. Ẹ fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn èèyàn títí tí wọ́n fi gbà sórí. Orí ni wọ́n gbà sí o. Tí wọ́n bá gbà sórí, ìmọ̀ orí ni wọ́n ní, wọ́n á máa ṣe báyìí pẹ̀lú ẹ̀ náà. Torí ọpọlọ ló gbà. Ẹ̀kọ́ tí wọ́n kọ́ ní yunifásitì á máa gba lẹ́sẹ̀. Ìmọ̀ tí wọ́n mọ̀ bí ìlú ṣe rí á máa tako. Tó bá kù níbi orí tó bá wọnú ọkàn, ìgbà yẹn lẹ máa gbé iṣẹ́ lé ọwọ́. Put it in the head first. Let it drop into their heart before you give them work in their hand. Tí n bá tọ́ bá kò ní ìsìn, gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí, ẹ mọ nǹkan tí mo fẹ́ mú jáde. Ọkàn mi ni èrò yẹn ti wá. Téèyàn bá ti gba Kristi tọkàntọkàn, fúnra ẹ̀mí mímọ́ ló máa ṣàlàyé fún. Èmi kì í báyàn kẹgbẹ́ wípé tèmi ni pé kí n sọ, kẹ́mi mo túmọ̀ ẹ̀ sọ́kàn ẹ̀. Kì í ṣe ọjọ́ téèyàn bá gba Kristi ló máa gba ọ̀rọ̀ ìdámẹ́wàá. No. Díẹ̀díẹ̀ ni. Ṣùgbọ́n ní ti ìdámẹ́wàá ó wà ní Bíbélì. Ó clear. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan nípa àwọn Júù. Àṣírí àwọn Júù rèé o. Tí Júù bá bímọ, tọ́mọ bá ti ń dàgbà, wọ́n á fún ní kóló 5. Kí ni mo pè sá? Kóló 5. Kóló. Wọ́n á ní kóló àkọ́kọ́ kó fi ìdámẹ́wàá sí. Kóló èkejì wọ́n á ní kó fi ọrẹ sí. Charity ni wọ́n pè. Kóló ẹ̀kẹta wọ́n á ní kó fi savings, owó tó máa tọ́jú, kó fi síbẹ̀. Kóló ẹ̀kẹrin wọ́n pè ní investment, ìṣúná, èyí tó máa fi máa ṣòwò lọ́jọ́ iwájú. Kóló ìkarùn ní owó tó máa ná fúnra ẹ̀. Èyí tó máa ná fúnra ẹ̀ wọ́n ní tó bá ti ń gba 100 náírà kó dá sí méjì. Kò sí ìnáwó kankan tó máa bá Júù tó máa ná kọjá 50 náírà. No. Ayọ̀ ìdámẹ́wàá, ayọ̀ owó tó máa fi dọ́ọ̀rẹ́, ayọ̀ gbogbo, ṣùgbọ́n gbogbo owó tó bá gbà á kọ́ dá sí méjì. 50 náírà yẹn ló máa ná. Kò sí bùkátà tó lè dé bá kò nínú kọjá ẹ̀. Kàkà bẹ́ẹ̀ á dín ìnáwó ẹ̀ kù. Kò sẹ́ni kankan, kò sí ìran kankan tó lówó tó Júù. World Bank tí Júù bá yọ, tí Israel bá yọ wọn kó World Bank á wálẹ̀. Fún àǹfààní tí a ní láti máa fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú bàbá wa olùṣọ́ àgùntàn Henry Odeneye. Ìbéèrè pọ̀ rẹpẹtẹ, ṣùgbọ́n ìbéèrè kan wà tí a gbọ́dọ̀ má tún béèrè pé ìbáṣepọ̀ wo ló wà láàrin àjọ yín àti àwọn ẹgbẹ́ gbogbo tó ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ Yorùbá lágbàáyé? Ẹ ṣé. Gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, àdúrà la fi ń ti gbogbo nǹkan lẹ́yìn. Mo gbà pé ìmísí tí wọ́n bá gbà, ìmísí tó bá látọ̀dọ̀ Ọlọ́run, ojúṣe wa bí ìránṣẹ́ Ọlọ́run pé bàbá, ìfẹ́ tìrẹ ni kí o ṣẹ. Àdúrà tí a ń gbà ni pé gbogbo ìmísí
tí wọ́n gbà látọ̀dọ̀ Ọlọ́run Olúwa jẹ́ kó ṣẹ. Irú iṣẹ́ tí a ń ṣe nísìn á ṣàtìlẹ́yìn fún Yorùbá lápapọ̀. Tó bá fẹ́ gba àṣẹ àti lo èdè Yorùbá láti ṣe citizenship test kò ní ìdìmọ̀ àti gbà á lẹ́dí wọn. So àdúrà làwọn fi ń tì wọ́n lẹ́yìn. Ẹ ṣé gan sà. Ẹ yẹ ká tún padà sí ìdílé sà. Àwọn tó ń wò yín a rí pé èdè Yorùbá ó ṣe dáadáa lẹ́nu yín gan. Àwọn ẹlòmíì tí wọ́n jẹ́ irú akẹgbẹ́ yín tẹ́kún wọn ti lo ọ̀pọ̀lọpọ̀ ọdún ní òkè òkun. Yorùbá wọn á máa bọ́lẹ̀ lẹ́nu wọn ní àgbàtà yìí ti bẹ̀rẹ̀ ìfọ̀rọ̀wérọ̀ yìí kò bọ́lẹ̀. Ìrìn àjò yín nílànà àti jẹ́ ojúlówó ọmọ Yorùbá báwo lẹ ṣe ń tọ́bọ̀ torí dásìkò yìí. Ẹ ṣé ìbéèrè tí ẹ dẹ̀ béèrè ìbéèrè tó dáa tó máa fi ògo forúkọ Ọlọ́run. Lákọ̀ọ́kọ́ náà Jos ni wọ́n bí mi sí, ilẹ̀ Haúsá ni wọ́n bí mi sí. Mo jẹ́ ọmọ Ìjẹ̀bú Àwà, bàbá mi Ìjẹ̀bú, ìyá mi ọmọ Ìláṣẹ Iléṣà, Ìjẹ̀ṣà ni màmá mi. Ní ibi tí Jos ibi tí a bí mi sí, ilé nìkan ṣo ni mo ti lè sọ Yorùbá. Tí n bá ti kúrò nílé Haúsá lókù tí a máa sọ, mo gbédè Haúsá dáadáa. Nígbà tí a kúrò ń bẹ a lọ Ghana, ìyẹn ló tiẹ̀ fẹ́ burú jù, kò sédè míì ju Twi àti Fanti. Mo gbọ́ Twi dáadáa, mo gbọ́ Fanti dáadáa. Nígbà tí a wá padà wálé 1969 la wálé, Yorùbá mi ò tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bí mo ṣe enroll ní ULA grammar school wọ́n mọ̀ pé ọ̀gbẹ́ni iṣẹ́ èdè láti Ghana ni. Yorùbá mi ò dánmọ́rán rárá, mi ò tiẹ̀ lè sọ Yorùbá dáadáa. Ṣé mọ̀ pé wọ́n bí kọ́kọ́ sọ pé ṣé màmá ẹ̀ wà nílé, ó ní kò wà nílé. Kéèyàn sọ pé kò wà nílé ẹ ti mọ̀ pé eléyìí Yorùbá ò ṣe dáadáa. Ṣùgbọ́n kò dí mi lọ́wọ́ àti kàwé, mò ń kàwé mi lọ. Wọ́n wá kàn dandan wípé a láti mú èdè Nàìjíríà kan ká fi ṣe ìdánwò àṣejáde ní secondary school. Nígbà ayé tí wọ́n ṣe bẹ́ẹ̀, you must choose one language. Mi ò ní choice, Yorùbá ni mo mú. Ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní fọ́sara mi láti kọ́ Yorùbá nìyẹn. Ó ṣe ní láàánú pé ìjọba ti cancel irú nǹkan bẹ́ẹ̀ hàn. Ibi tí Yorùbá tún láti kíyèsára nìyẹn. UNESCO wọ́n ní Yorùbá, èdè Yorùbá ti wà nínú èdè tí tá a bá ṣọ́ra ó máa parẹ́. A bá ṣọ́ra. Àwọn Brazil dẹ̀ gbé lárugẹ. Wọ́n fi Yorùbá, wọ́n ń ka Yorùbá ní school wọn. Ìjọba Nàìjíríà gan rán àwọn olùkọ́ni lọ sí Brazil láti lọ kọ́ wọn ní Yorùbá. Náà mo padà sórí ìbéèrè yín. Mo mú jẹ bẹ́ẹ̀, mò ń bá lọ bẹ́ẹ̀. Lágbára nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run, marketing ni mo ṣe ní yunifásitì. Mo ní diploma Institute of Marketing UK. Nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́, àìgbọ́ Yorùbá mi dáadáa kò dí mi lọ́wọ́. Nígbà tí mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ní ìjọ apostoli náà ní Ìfàkọ̀, wọ́n wá ní alàgbà Yorùbá lẹ máa fi wàásù o, tí a máa ṣe ẹ̀dá ẹ̀ ní òyìnbó. Mo ní ẹ jẹ́ kí n máa wàásù lóyìnbó kó máa ṣẹ̀dá ẹ̀ Yorùbá. Wọn ní bẹ́ẹ̀ ni. Mi ò mọ̀ pé Olúwa ń lò ìránṣẹ́ Ọlọ́run yẹn láti múra mi sílẹ̀ fún ọjọ́ iwájú ni. Bí mo ṣe wá padà sílé, mo wá sọ fún ìyàwó mi pé ó ti délẹ̀ o. Mo ń sọ Yorùbá dáadáa náà, ṣùgbọ́n àti ka Yorùbá gẹ́rẹ́gẹ́ ó ṣòro. Ibẹ̀ ni ìyàwó mi tí a ti jókòó tó ń kọ́ mi ní abidi bí mo ṣe máa sún gbogbo ẹ̀kọ́ tó máa dohun. Mo ṣe bẹ̀rẹ̀ sí ní sọ Yorùbá nìyẹn tí mo bẹ̀rẹ̀ sí ní ka Yorùbá mo lè. Ṣùgbọ́n kò yà mí lẹ́nu. Bíbélì gan sọ pé ohun tó jẹ́ àìlera wa gan lolúwa máa ń lò láti ṣiṣẹ́ ká bá lè fi ògo fún un. Mo gbọ́ òyìnbó, mo lè fi òyìnbó wàásù dáadáa. Mo gbọ́ Haúsá, mo gbọ́ Twi, mo gbọ́ Fanti. Ọlọ́run ò wá amúrí kankan lònú mẹ́rẹ̀ẹ̀rin. Ó wá ní Yorùbá ní kí n lò. The weak point mi bí a ṣe pick ẹ̀ nìyẹn. So àwa master Yorùbá gan kí n tó kúrò. Nígbà tó Olúwa dẹ̀ máa ní kí n lọ sókè òkun lọ iṣẹ́ ìránṣẹ́, ó ní wàyí ò lọ lo Yorùbá. So ibi tí Yorùbá mi ti fi, mo wá bẹ̀rẹ̀ sí ní kàwé lórí ẹ̀ gan, mo bẹ̀rẹ̀ sí ní jinlẹ̀ nínú ẹ̀. Mo wá ti wá nífẹ̀ẹ́ èdè yẹn débi pé aṣọ mi gan, gbogbo aṣọ mi, aṣọ Yorùbá ní gbogbo òkè òkun, aṣọ Yorùbá ó rọrùn láti ẹ̀ wo bó ṣe free lára náà.
ó rọrùn kò jí pé èèyàn fún táìmù ọ̀run fi wàhálà sọ́run kò sí gbogbo ìyẹn bẹ́ẹ̀ gbogbo ṣe rí nìyẹn sà. Ṣégun sà ẹ ká láti lọ sí ìdílé sà ọ̀rọ̀ mọ́mì tẹ̀sán jẹ́ kí n fẹ́ béèrè mọ́mì náà kọ́ ní èdè Yorùbá tó fi dán mọ́rán Ojise Olorun sì ní ẹ̀rọ dẹ̀ tó máa ń jẹ́ àríyànjiyàn nínú láàrin àwọn pé pásítọ̀ ó lẹ́tọ̀ọ́ sí ìyàwó méjì pásítọ̀ kò gbọdọ̀ fẹ́ ìyàwó méjì ìyàwó lè kọ́ sí ń sà àbí ìyàwó lè ní dáàdì fẹ́ sà. Ok lákọ̀ọ́kọ́ náà brọ́dà ò gbọdọ̀ fẹ́ ìyàwó méjì brọ́dà ò gbọdọ̀ fẹ́ ìyàwó méjì tí èèyàn bá dẹ̀ di pásítọ̀ kò fún lẹ́tọ̀ọ́ àti ṣé tí brọ́dà bá lè fẹ́ ìyàwó méjì pásítọ̀ lè fẹ́ ìyàwó méjì nítorí pé láti ìṣẹ́ wa Ọlọ́run dá wọn ní méjì akọ àtabo tí èèyàn bá ó ní tí a bá so wọ́n ṣọ̀kan kẹ́nikẹ́ni kó má ṣe yà wọ́n náà ìdí ní ọkọ àti ìyàwó tí wọ́n bá wá bímọ á wá di ìdílé ibi tí family ti bẹ̀rẹ̀ ni ẹni tó fi ètò ìgbéyàwó tó gbé kalẹ̀ gan ni Ọlọ́run ò fún Adam níyàwó méjì mo la máa rí tí àti ojú kòkò ló máa mú kéèyàn mú nǹkan bẹ́ẹ̀ ìyàwó kan ni tọ́lọ́run bá mọ̀ pé capacity Adam ó nílò ìyàwó mẹ́rin kò ṣòro lọ́rọ̀ á tún yọ ló ti ń yọ adẹ̀ fún ìyàwó mẹ́rin ìyàwó ọkùnrin kan obìnrin kan nínú ìgbéyàwó kì í ṣe ọkùnrin sọ́kùnrin kì í ṣe obìnrin sóbìnrin a man and a woman. ìbéèrè yìí mo fẹ́ béèrè bàbá èdè Yorùbá ìhàwó ni àwọn ọmọ yín kọ sí pàápàá jùlọ àwọn tí ò sí lórílẹ̀‐èdè yìí ṣé wọ́n gbọ́ àbí ẹ̀yin nìkan ni ẹ̀ ń gbé lárugẹ. ok ẹ ṣe àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta gbọ́ Yorùbá dáadáa ọmọ mi méjì àkọ́bí mi ó ṣe Yorùbá ní yunifásitì Amerika ó yàn láàyò ní o kún ọ̀kan pẹ̀lẹ́ fún ètò tó tẹ̀lé dókítà nìyẹn ó ṣe èdè Yorùbá ní yunifásitì the last born mi kò tẹ́ fi èdè Yorùbá ṣe rárá èdè Yorùbá lásán nínú ilé wa àwọn ọmọ wa náà àti fi ń kọ́ wọn. sà gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n nínú tó fẹ́ràn àṣà Yorùbá ẹ̀rẹ̀ sọ́lẹ̀ kan ní àwọn UNESCO wọ́n ní tó wá fi tó àsìkò pé èdè Yorùbá parun bẹ́ẹ̀ni tó máa parun lóòótọ́ sà. ó kù sọ́wọ́ wa UNESCO sọ̀rọ̀ ọjọ́ iwájú gẹ́gẹ́ bí ìrírí ìtọ́jú òní ṣùgbọ́n tí a bá tètè gbárùkù mọ́ tí a sáré sí èyí tí wọ́n sọ yẹn ó lè má ṣe tí a bá dìde sí báyìí wọ́n wo bí sàkún ọ̀rọ̀ ṣe ń lọ yìí àfàìmọ̀ kì í ṣe èdè wa Yorùbá nìkan ni wọ́n sọ wọ́n kó àwọn èdè kan jọ tí wọ́n sọ pé àwọn èdè ṣé ẹ mọ̀ pé àwọn èdè kan wà ní ilẹ̀ Ísírẹ́lì èdè ojúlówó èdè tí Jésù Kristi gan sọ ó ti fẹ́ parun so tá a bá ṣọ́ra tá a bá dìde ẹjọ́ gbogbo Yorùbá ẹja dìde kí mùsùlùmí dìde kí kìrìsìtẹ́nì dìde kí gbogbo wa ká dìde ká ṣùgbà màmá wa ìránṣẹ́ Ọlọ́run Ìyábọ̀ tí gbogbo Ògúnṣọlá ẹ̀fúnṣetán Aníwúrà màmá wọ́n wá sí Amẹ́ríkà lórí tíkẹ́ẹ̀tì Harvest Point Dágúdúró wọ́n bá ṣe program Dágúdúró wọ́n sọ wọ́n ní kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀ ká gbé èdè Yorùbá yìí lárugẹ lọ́tún èmi mọ̀ lágbára Ọlọ́run pé èdè yìí ò ní parun lórúkọ Jésù Kristi kò ní parun àwọn Chinese tí a bá dé China lónìí tí a bá fẹ́ lọ yunifásitì wọn ẹ kọ́kọ́ kéde Chinese èsì ńlá ni pé mo gbọ́ pé wọ́n ti ń kọ́ èdè Mandarin níbí báyìí ẹ jẹ́ káfí tiwa ṣe ọ̀kúnkúndùn number one tí a bá mú dáadáa òyìnbó tó bá fẹ́ lọ yunifásitì níbí báyìí náà àwọn kọ́kọ́ Yorùbá kó tó ṣe chemistry. ibi tí orílẹ̀-èdè Nàìjíríà dé báyìí a gbọ́dọ̀ má béèrè ilé lọ́wọ́ yín lọ́hùn níbi tẹ́ ẹ wà rí pé ìfọ̀kànbalẹ̀ wà ju ibi lọ ètò ààbò oúnjẹ wọn gógó kí ni àmọ̀ràn yín fún ìjọba orílẹ̀-èdè yìí kí sì ni ọ̀nà àbáyọ sí ohun tí à ń là kọjá lórílẹ̀-èdè yìí báyìí. ok àkọ́kọ́ ni ètò gbogbo à ń ṣe à ń gbàdúrà èkejì ẹ jẹ́ kọ́ mọ ní káwa ọmọ Nàìjíríà lọ ká dìde ká ràn ìjọba lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ bí yìí wọ́n á jí láàárọ̀ wọ́n á jẹun ẹnìkan ló ń ta oúnjẹ fún wọn wọ́n á mu pure water ẹnìkan ló ń ta fún wọn táṣọ wọn bá gbó wọn á wọṣọ télọ̀ kan ló ránṣọ fún wọn ṣé ní kẹjẹ ká dìde
ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn aláàbò ìlú, káwọn aláàbò ìlú náà kàn jọ bá a bá fọ̀rọ̀ pamọ́ sí wọn lọ́wọ́ kó má padà lọ sọ fún àwọn ọ̀tá wa kó má bàa máa lépa. Tí ìṣọ̀kan yẹn bá ti wà ó dúró, ìyẹn ní ti ààbò. Ní ti ọrọ̀ ajé, nítorí ibi tó ti bẹ̀rẹ̀ gan nìyẹn, mo wo àwọn kankan tí bàbá wa ààrẹ orílẹ̀-èdè ṣe ní Maiduguri, ó jọ mí lójú púpọ̀. Wọ́n convert petrol sí gas, àwọn ọkọ̀ wọn convert sí battery tọ́kọ̀ ní lo epo tó máa lo battery. Ó wà ní Amẹ́ríkà dáadáa. Àwọn iléeṣẹ́ tó dẹ̀ ń ṣe kò tóbi, complete kit báyìí ni. Tí ẹ bá ti ra kit yẹn, wọ́n á dẹ̀ gbé ọkọ̀ yẹn wọbẹ̀, wọ́n á convert ẹ̀. Mo fẹ́ bẹ gbogbo àwọn union onímọ́tò, oní mechanic kan fọwọ́sowọ́pọ̀, kan dá cooperative sílẹ̀. Obìnrin kan wà, màmá tó wà in charge diaspora, Abikeda, wọ́n ṣiṣẹ́ takuntakun o. Obìnrin yẹn, màmá yẹn, honorable yẹn ṣiṣẹ́ takuntakun. Èmi wà náà àwọn tó ń jàǹfààní iṣẹ́ tó ń ṣe ní diaspora o. Kí union mechanic, union onímọ́tò ẹ fọwọ́sowọ́pọ̀, nítorí afẹ́ akọ ẹni tó kọ́ iṣẹ́ mechanic tó yẹ pé mọ́tò petrol ló ń ṣe, mo fún lọ́dún 10 o. Àwa kọ́ la máa control ẹ̀, ṣe bọ́ọ̀ ni mọ́tò ti ń wá. Tí gbogbo mọ́tò tó bá dẹ̀ ń wá bá ti jẹ́ battery, kí la ti fẹ́ ṣe? Tí union àwọn kan fọwọ́sowọ́pọ̀, kan tọpasẹ̀ ìjọba lọ, ẹ connect wa pẹ̀lú àwọn partners nílùú òyìnbó. Àwọn partners yẹn ready láti wá. Ṣé ẹ mọ̀ pé àwọn ìjọba Amẹ́ríkà àti ìjọba Gẹ̀ẹ́sì ìfẹ́ wọn ni wípé kí àwọn ọkọ̀ tó dàbí pé ó ń tú èéfín síta tó mú kí ojú ọjọ́ wọ́n fẹ́ cancel ẹ̀. Nítorí ẹ̀ tó bá ti rí àwọn kan tó kóra jọ pé a fẹ́ dá ilé iṣẹ́ lẹ̀ tó máa ran ohun tí ẹ fẹ́ ṣe lọ́wọ́, wọ́n á gbowó sílẹ̀. Ṣùgbọ́n ẹ ní láti tọpasẹ̀ ìjọba lọ. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan. Ṣé ẹ mọ̀ pé nígbà kan lórílẹ̀-èdè yìí, ọkọ̀ bàálù kan ṣo tí ó ń gbé àwọn èèyàn káàkiri ní àpè ní Nigeria Airways. Nígbà tó wá di pé ọ̀làjú dé, àwọn èèyàn ń wọ plane, ló di pé a fẹ́ máa du plane wọ̀ bẹ́ẹ̀ ní dumóòlù ẹ̀. Èyí táwọn èèyàn bá fi máa jókòó kó máa pariwo ìjọba ò ṣe dá, ìjọba ò ṣe dá, wọ́n ní kí la fẹ́ ṣe. Wọ́n bẹ̀rẹ̀ sí dá airline tí wọ́n sílẹ̀, ara ẹ̀ ní Bellevue. Wọ́n foríkorí, ẹ má wulẹ̀ jẹ́ ká blame ìjọba, ọ̀nà àǹfààní àti rówó rẹ̀ ẹja dálẹ̀. Nígbà tí ẹran tí ń gbà kan milk alágolo, èmi gbọ́njú mọ́ ìgbà tí a máa ṣe milk alágolo tí a máa dàlú níbí, tí a máa dàlú níbí báyìí, tí a máa gbé sínú fridge. Nígbà tó di pé NEPA ò dẹ̀ ṣe dáadáa, a gbé sínú omi. Nígbà tí ò dẹ̀ ka mọ́, àwọn kan wá kóra jọ, wọ́n ní àwọn kan condemn ìjọba, àwọn kan ní ẹ má jà condemn ìjọba, àǹfààní wo la fẹ́ jẹ níbí báyìí. Wọ́n wá ní ẹja ṣe milk oníyẹ̀fun, wọ́n wá ṣe cowbell kékeré. Ẹ má jẹ́ ká pariwo, ó dá nǹkan tí ìjọba ń ṣe ká máa gbàdúrà fún wọn, ṣùgbọ́n ẹ wò dáadáa, kí gbogbo ojú ló ń wòran, kì í ṣe gbogbo ojú ló ń ríran. Ẹ wò nínú gbogbo nǹkan ariwo tí a ń pa ẹ̀, àwọn àǹfààní àlùyọ wà ńbẹ̀, ká mú jáde. Ìyẹn ní ti ebi ń pa wá o. Ẹ ṣe. Ṣé gan sa, ẹ rẹ̀ pé o ti ń fẹ́rẹ̀ dẹ̀rẹ̀ náà, kó má jẹ́ pé akàntì wà ń dààmú ìbéèrè àti ìsúnmọ́ apá àwọn ènìyàn, wọ́n mi tán mọ̀ wà, àwọn kan ní ẹ̀ṣẹ́ sà, àwọn kan ní àwùdá bẹ́ẹ̀, ṣùmọ̀dínà sùn oníwùdá bẹ́ẹ̀, àwọn kan tán wà ń bí. Mẹ́bìrì pàdé ìpàdé ìyàwó ń sà. Ẹ ṣe ìyẹn bá mi lójijì o, ṣùgbọ́n mo mọ bí mo ṣe pàdé wọn ó rọrùn. A lọ sí Ìláṣẹ fún ìsìnkú màmá tó bí màmá mi, màmá àgbà, ìyá aládùá là ń pè wọ́n. Èkó ni mo wà, mo dẹ̀ jẹ́ ọ̀gá ilé iṣẹ́. Olúwa fi gbogbo nǹkan rọ̀ mí lọ́rùn, ṣùgbọ́n gbogbo bí mo ṣe ń gbàdúrà, ẹ mọ̀ pé Bíbélì sọ, ó ní a lè jogún ilé àti ọrọ̀ látọ̀dọ̀ àwọn òbí wa, ṣùgbọ́n amòye aya látọ̀dọ̀ Ọlọ́run ní tí wá. Àti bẹ́ẹ̀ ni màmá mi ti ń fi yẹn kọ́ mi. So mo wá sọ fún Ọlọ́run, fún mi lámòye aya o,
mi ò mọ bí wọ́n ṣe ń wò ó, mi ò ní girlfriend, màmá mi ò fún mi láàyè irun kan àti fi yẹn kọ́ mi láti ilẹ̀. Àwọn ẹlẹgbẹ́ mi tí a jọ lọ ULA grammar school, wọn a lè rí inú wọn tó máa gbọ́ mi, wọ́n lè jẹ́rìí pé SU pọ́nbélé ni mí, mi ò ní girlfriend. Mo wá ń gbàdúrà pẹ̀lú àkótó mi. Ọjọ́ yẹn a wá lọ níbi tí a ti wá ń ṣe ayẹyẹ ìsìnkú màmá àgbà, mo wá rí ìyàwó mi. Ọkàn mi fà sí arábìnrin, ohùn mi, okay, mo wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, mo wá bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ wọn lọ pé arábìnrin yìí, wọ́n ní a ti súnmọ́ra débi pé àfàìmọ̀ ká má jára lé. Mo ní èmi ojú tèmi wo, èmi ò fojú ara lé wo, ojú ìyàwó mi ni. Ẹ bá mi wádìí dáadáa, lóòótọ́ tí a bá dẹ̀ wò ilé mission house ìjọ bàbá United Apostolic Church 0101 Ekoti Street, ibẹ̀ ni wọ́n bí ẹ̀gbọ́n mi sí. Màmá wọn wà náà tó tọ́jú, tó support màmá mi fún ìtọ́jú ẹ̀, kó so wọ́n rò pé àtàn. Màá ṣàwádìí, a rí pé àtàn. Bí mo ṣe bá wọn sọ nìyẹn, bí a ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò wa nìyẹn. Ọlọ́run fúnra ẹ̀ ló yàn láàyò fún mi bí. Gbogbo àwọn tó jẹ́ mọ̀ ìyàwó mi mọ̀ pé lóòótọ́. Nígbà tí a pàdé ra, ìyàwó mi ṣèlérí pé òun ò ní fẹ́ pastor láyé torí ìrírí wọn ní mission house. Ṣùgbọ́n Ọlọ́run ò fún wọn ní pastor níbẹ̀rẹ̀, Ọlọ́run fún wọn ní sales manager. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ nígbà tí máa di pastor, Ọlọ́run ti dàbí pé wọ́n ti di born again, wọ́n gbà pé àwọn, torí pé wọ́n tó wáyé pé ọkùnrin làwọn fẹ́, tó bá di pastor máa fẹ́ pastor. Nígbà tèmi náà dẹ̀ fẹ́ wọn, dálẹ̀ mo sọ pé mi ò fẹ́ nǹkan tó jẹ mọ́ nọ́ọ̀sì, tó mi ò lè máa ṣàìsùn ní kí ìyàwó mi máa mi fẹ́ nọ́ọ̀sì. Ìyàwó mi teacher ni wọ́n ní Agége, so teacher ni mo fẹ́. Lónìí ní ìsìn ìyàwó mi ti di nọ́ọ̀sì. Kó tó di pé a yọ̀ǹda yín, Daddy, àpéjọ Yorùbá tẹ̀ ń wọ̀nà fún ní oṣù kejìlá. A gbàdúrà pé Olúwa yóò ṣọ́ wa jùgbà náà lọ. Àmín. Ipa wo lẹ́rù kó lè ní lórí ọrọ̀ ajé Nàìjíríà, tàbí ipa wo ni ó ní lórí ọrọ̀ ajé Nàìjíríà? Ẹ ṣé, nínú ètò tí àkọ́kọ́ ọjọ́ kìíní yẹn, a gbà wípé honorable màmá wa, a rò pé àwọn náà máa gbọ́, màmá wa honorable Abike Dabiri, mọ̀ pé wọ́n á máa gbọ́. A máa ṣètò tí àwọn iléeṣẹ́ wọn máa wá láti wá sọ̀rọ̀. Mayor Houston máa wá, honorable wa máa wá, senator máa wá, governor Texas, àgbà pé wọn governor máa wá. Wọ́n á fààyè lẹ̀ láti bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ nípa àwọn àǹfààní tó wà nínú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn èèyàn ìlú yìí láti dá ilé iṣẹ́ sílẹ̀. Àǹfààní máa wà ńbẹ̀, nítorí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní wà nílùú yìí tí ó ṣeé ṣe káwọn èèyàn wa má mọ̀. Ilé iṣẹ́ tí wọ́n fi honorable Abike Dabiri tí wọ́n fi ṣe alákòóso, wọ́n ń gbìyànjú, ṣùgbọ́n ó ṣeé ṣe káwọn èèyàn má mọ̀ púpọ̀ nínú nǹkan iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. A máa ṣiṣẹ́ pẹ̀lú wọn. Ètò yìí kì í ṣètò Kìrìsìtẹ́nì nìkan ṣo, rárá, ètò bí ìṣọ̀kan ṣe máa wà láàrin àwa Yorùbá àti bá a ṣe máa kó èrè oko délé ni ó máa ṣàǹfààní fún wa gidigidi gan ni. Ẹ ṣé gan sà, ká tó máa lọ sà, ká máa fi lè káàdì ẹ̀ lẹ̀. Ìbéèrè méjì náà ni màá mú lẹ́ẹ̀kan náà. Daddy, ẹ ti pé 70 sà. Ọdún tó kọjá ni mo pé 70. Ẹ ti lé ní 70. Bẹ́ẹ̀ni. Ẹ̀kọ́ wo láyé ti kọ́ yín? Ó pọ̀. Ẹ̀kọ́ kan tí mo rí nínú ayé ni pé kò sí nǹkan téèyàn ṣe lónìí tí ò ní gbà. Ó dáa kéèyàn máa ṣe, nítorí pé tí ẹ bá ti ṣe lónìí báyìí, tó bá máa dọ̀la á ti di ìtàn. Ohun tí a bá sì pè ní ìtàn, ẹ lè ṣàtúnṣe lórí ẹ̀ mọ́. So kéèyàn máa ṣe níṣe wípé tó bá máa di ìtàn, tí wọ́n bá ṣìwé kan, kó jẹ́ ìtàn rere. Nítorí òyìnbó wọn ní the world is a small world. Ó dá kéèyàn máa ṣe, ẹ̀kọ́ tí mo kọ́ ni pé kéèyàn máa ṣe rere. Ẹ nílò láti di ọmọ lẹ́yìn Jésù Kristi kó máa ṣe rere, nítorí Bíbélì gan sọ
ó ní ohun tí a bá gbìn la ó ká, ohun tí a bá gbìn la ó ká. Ẹ̀kọ́ number 1 nìyẹn. Number 2 ni wípé kéèyàn má ṣe bí rárá, má ṣe bí rárá, nítorí pé èèyàn kò bí ìkórè ni, èèyàn má ṣe bí rárá. Ìkẹta ni Bíbélì gan sọ, ó ní aláàpọ̀n ènìyàn, ó ní kì yóò dúró níwájú ènìyàn yẹpẹrẹ, níwájú àwọn ọba ni. Kéèyàn má túra lẹ̀, you must be diligent. Ohunkóhun téèyàn bá ń ṣe, irú èyí tí ẹ ń ṣe iṣẹ́ gidi lẹ́yìn ṣe, kéèyàn ṣe níṣe wípé kọ́ba péèyàn pé wá ṣe níwájú mi. Mo máa ń sọ bí àpẹẹrẹ pé tí èèyàn bá tó bá gbọ́n tó èèyàn, tí èèyàn bá ṣe nǹkan tó tẹ́ni náà bá pàtẹ́wọ́ fún èèyàn, kó múra gidi ni. Nítorí kò gbọ́n tó ẹ ló ṣe pàtẹ́wọ́. Àtẹ́wọ́ tó bá dá pé ẹ̀ẹ̀kan ló máa pa, the same thing yẹn tó bá repeat lójú ẹ kò ní pàtẹ́wọ́ fún ẹ mọ́. Ìyẹn ni mo kí àwọn aláwàdà. Ẹ rí i pé tí wọ́n bá ti gbé ijó kan jáde báyìí nísìnyí, tí a bá rẹ́rìn ẹ̀, tó bá di jọ́ kejì tí wọ́n bá ti wá ṣe the same thing, ìrẹ́rìn wọn. Iṣẹ́ takuntakun náà ṣe, number 1. Tó bá sì jẹ́ pé tí ẹ bá gbé nǹkan kalẹ̀, àwọn ọ̀jọ̀gbọ́n ló ń sọ pé káre, kéèyàn múra, kò tí ì déwájú ọba, kéèyàn tó fi kún. Excellence ó ṣe pàtàkì. Pẹ̀lú iṣẹ́ takuntakun Daddy, báwo lẹ ṣe ń sinmi? Okay. Káfíń lè parí ẹ̀. Daddy, kí ni àṣírí Luke 70, Luke 71, kí ni àṣírí ẹ̀? Káfíń yẹn ká máa lọ. Bíbélì sọ, ó ní ní ọjọ́ ogbó wa a ó máa sèso sí. Àṣírí number 1 ní Kristi. Àṣírí number 1 ní Kristi. Those who know their root and identify with their root shall not miss their fruit. Àṣírí yẹn ni. Àṣírí number 2 ni wípé ó ti Ọlọ́run Olódùmarè gan ó sí mi. Mo ti fààyè sílẹ̀, gbogbo nǹkan ni mo ti fààyè sílẹ̀ fún. Tó bá di ọjọ́ Monday, mo máa ń pa fún ọjọ́ ìsinmi mi ní Monday. Tí n bá dẹ̀ ṣiṣẹ́, tó bá di àkókò oorun ní ọ̀sán bí aago 3, tóorun bá ti ń kù mí, kò sí nǹkan tí mo máa ṣe, máa fi ilẹ̀, mo ń lọ sùn ni. Torí ara yẹn sọ pé mo fẹ́ sinmi, màá respect ẹ̀. Torí òun ni mo ń rí lò. Látijọ́ tí Ọlọ́run ti dá mi, ọwọ́ kan iná ni, ẹsẹ̀ kan iná ni, ahọ́n kan iná ni. Tó bá sọ pé bàbá a fẹ́ sinmi, kò burú, a lọ sùn ni. So ìsinmi ti ara, ti ẹ̀mí àti tọkàn, ẹni tí ìyẹn fi tẹ̀lé Kristi. Torí pé ní tí ẹ bá tẹ̀lé Kristi, á ṣàlàyé àwọn kankan, á ti ka àwọn ìwọ̀ kan fún yín tí ẹ bá ti tẹ̀lé, àlàáfíà ni. Ṣé gan sà, àwọn dúpẹ́ lọ́wọ́ yín fún oore-ọ̀fẹ́ ńlá láti fún wa. Ẹ ṣé púpọ̀. Láti bá yín sọ̀rọ̀, àjíǹde ara máa jẹ yín. Àmín. Ká tó lọ, ẹ bá súre fáwọn tó ń wò wá. Ẹ ṣé. Àtòrí YouTube, àtòrí Facebook. A dúpẹ́ lọ́wọ́ yín o, gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run ẹlẹ́dàá ọ̀run òun ayé, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ fún oore-ọ̀fẹ́ ńlá tí a ní láti bá àwọn èèyàn wa yìí pàdé. Mo gbàdúrà gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá. Ọ̀nà 3 ni gbogbo wa gbà wáyé. Ọ̀nà àkọ́kọ́, a wáyé ní ìhòhò. Ọ̀nà kejì, a wáyé nínú ọ̀gbàrá ẹ̀jẹ̀ ìyá wa. Ọ̀nà kẹta, tẹ́ntẹ́ a bá bímọ sáyé tí ò bá sọ̀rọ̀, tí ò bá ké, wọ́n á láǹdì kó lè ké. Ní orúkọ Jésù Kristi, ẹ ní rógun ìhòhò lórúkọ Jésù Kristi. Lórúkọ Jésù, ẹ ní rógun ọ̀gbàrá ẹ̀jẹ̀. Lórúkọ Jésù Kristi, ẹ ní rógun igbe kíké. Ẹ̀jẹ̀ ìyá wa la fi wẹ̀ wáyé. Gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí lórúkọ Jésù, ẹ ní fẹ́ ẹ̀jẹ̀ ara yín wẹ̀ lọ́sọ̀run lórúkọ Jésù. Àwáyé ní pípé ni, ẹ̀yà ara wa kankan ò ní sọnù. Bíbélì sọ pé àwọn ọmọ kìnìún á máa ṣaláìní, ebi á sì máa pa wọ́n. Ṣùgbọ́n àwọn tó gbẹ́kẹ̀lé Ọlọ́run wọn ní ṣàìní ohun tó dára gbogbo. Lórúkọ Jésù, nítorí ẹ fi Ọlọ́run ṣe gbẹ́kẹ̀lé, Ọlọ́run á bá ènìyàn pàdé. Gbogbo ẹni tó ń wojú Olúwa fún ọmọ, ọlẹ̀ ayọ̀ á sọ nínú yín. Tí inú tó bá ń gbóúnjẹ bá lè gbóúnjẹ, inú tó gbọmọ náà láti gbọmọ. Elfata, ìwọ inú ìgbà ọmọ lórúkọ Jésù Kristi. Elfata, ìwọ inú ìgbọmọ ní orúkọ Jésù Kristi. Bíbélì sọ pé ẹnikẹ́ni kì yóò wá ìkejì, kò ní fẹ́ ìkejì ẹ̀jì. Bàbá rẹ ẹnikẹ́ni tó ń wojú Olúwa fún ọkọ àbí tó ń wojú Olúwa fún aya, pẹ̀kín rẹ̀ kí ẹ lọ pàdé olólùfẹ́ yín lórúkọ Jésù. Mo gbàdúrà lórúkọ Jésù, bàbá rẹ ẹnikẹ́ni nínú wa tó ṣàìní iṣẹ́, lórúkọ Jésù kó lọ kó lànà ṣe fún yín. Ẹni tó wà ní ìdùbúlẹ̀ àìsàn,
Bíbélì sọ pé igi kígi tí bàbá ògbìn là ó fàtú di gbòǹgbò àìsàn tó wà nú àgọ́ ara yẹ Ọlọ́run ògbìn síbẹ̀ kó di fífàtú lórúkọ Jésù. Ilé iṣẹ́ tó wá ṣe interview yìí fún wa lórúkọ Jésù jẹ́ kó gbèrú sí i, jẹ́ kó tóbi sí i, ẹ ó sì máa rí ṣe, ọkàn yín á balẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ṣé gan sà. Ẹ ṣeun. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wò wá. Àwọn bàbá tó ti ń bá a sọ láti bí 40 ìṣẹ́jú náà ni alàgbà Pastor Odeneye, àwọn olùdásílẹ̀ ìjọ Yorùbá Christian Fellowship ní orílẹ̀-èdè Amerika. Àwọn náà ti ń bá a sọ̀rọ̀ ẹni pé ọ̀rọ̀ kan sọ ọ̀rọ̀ àgbà ni ètò bá jẹ́ tó ẹjẹ́ ká mú bẹ̀ ilé gbogbo náà dẹ̀ wà àwòníkù ẹ̀ náà ní kò ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.